ẹ̀yin tèmi tá a bá gbàgbé wípé ìkan lára àwọn tí wọ́n rí oore gbà tó ń ràánú gbà nínú ìjọ pásítọ̀ Àgbàlá Gabriel ara wọn ni actor Alebiosu wà. Lẹ́yìn ìgbà tí gbogbo rògbòdìyàn lọ káàkiri ní orí ayélujára nípa pásítọ̀ Àgbàlá Gabriel, a rí àwọn kọ̀ọ̀kan nínú wọn èyí tí wọ́n rí oore gbà tí wọ́n sì jáde wá sọ̀rọ̀ èèyàn tí pásítọ̀ Àgbàlá Gabriel jẹ́. Lára wọn ni actor Alebiosu. Àwọn náà jáde wọ́n ṣàlàyé pé àwọn ràánú gbà, àwọn rí oore gbà nínú ìjọ Àgbàlá Gabriel, àwọn ò sì ní ya abara mọ́ oore jẹ. Wọ́n jáde láti wá ṣàlàyé. Lẹ́yìn ìgbà tí wọ́n jáde, ní gbogbo ìgbà tí rògbòdìyàn náà tó ń gbóná ririri tí àwọn èèyàn ń jáde lọ́tún lọ́sì láti wá ṣàlàyé irú ẹ̀dá èyí tí pásítọ̀ Àgbàlá Gabriel yìí jẹ́ àti wípé bó ṣe gbá àwọn bẹ́ẹ̀ lára àwọn obìnrin kan náà táwọn náà jáde wípé ṣe ló bá wọn sùn ẹ̀yin tèmi. Eléyìí ló fà á lẹ́yìn ìgbà tí ọ̀rọ̀ yìí ti lọlẹ̀ tán, ó ní pásítọ̀ Àgbàlá Gabriel kéde síta wípé àwọn tiẹ̀ fẹ́ rí actor Alebiosu. Bẹ́ẹ̀ ni wọ́n ló tójọ́ mẹ́ta, bó tilẹ̀ jẹ́ wípé gbogbo èèyàn ló mọ̀ wípé ní látàrí fídíò tí bàbá yìí ṣe, òun ló jẹ́ kí pásítọ̀ Àgbàlá Gabriel kó mọ̀ wá wọn torí pé wọ́n fi ìwà ẹni tó mọ̀ọ́re wọ́n fi hàn nínú fídíò yìí. Pásítọ̀ Àgbàlá jẹ́ ká mọ̀ wípé àwọn èèyàn wọn wọ́n ti ṣetán láti ran Alebiosu lọ́wọ́. Bẹ́ẹ̀ sì ni wọ́n fún wọn ní àwọn owó kan tí wọ́n sì sọ pé kí wọ́n má jẹ́ kí àwọn èèyàn mọ̀ nínú fídíò yìí. Ẹ jẹ́ ká wo ohun tó ṣẹlẹ̀ nígbà tí pásítọ̀ Àgbàlá tó kéde wípé òun fẹ́ rí Alebiosu, tí bàbá Alebiosu yìí náà tí àwọn náà sì lọ yọjú sí pásítọ̀ Àgbàlá Gabriel nínú ìjọ wọn. Bó tilẹ̀ jẹ́ wípé àwọn èèyàn ń sọ wípé ọ̀nà míì tí Àgbàlá tó tún fẹ́ fi gba owó lọ́wọ́ àwọn èèyàn ò ní ń wá. Wọ́n ní ìdí nìyí tó tún fi lọ gbé Alebiosu jáde ẹ̀yin tèmi. Eléyìí mọ̀ ìgbẹ́nu tán. Nínú fídíò yìí náà wọ́n fi àkáǹtì síta, ṣùgbọ́n àkáǹtì Alebiosu náà ò ní wọ́n fi síta. Bẹ́ẹ̀ sì ni wọ́n jẹ́ ká Alebiosu mọ̀ wípé tí àwọn èèyàn bá ti send owó sí wọn wọ́n ní wọn ò gbọ́dọ̀ pa wọ́n, wọn ò gbọ́dọ̀ jẹ́ kí àwọn gbọ́. Ẹ jẹ́ ká gbọ́ ohun tó ṣẹlẹ̀ nínú fídíò yìí. Bàbá o. Bàbá Alebiosu. Mo fẹ́ rí bàbá Alebiosu. Ọdún tẹ́ ẹ dálẹ̀ yìí gbogbo òpóró ti bẹ̀rẹ̀ sí ní pariwo bàbá Alebiosu, bàbá Alebiosu, bàbá Alebiosu. Ìpè táyà pè mí àfọ. Ẹ ṣe. Lálàáfíà ni. Inú mi dùn pé mo tún rí láyà láfíà ní ọkùnrin nìyẹn o. Mo tún gbà fún mi. Bàbá ẹgbẹ́ kò lè ní. Bàbá o. Kí ló wà? Kí ló wà? Ibo lẹ wà? Ó tójọ́ mẹ́ta kan tí mo ti ń béèrè yìí gan. Ó tó ti pẹ́. Torí mo àwọn fíìmù yín kan, àwọn eré tẹ máa ń ṣe yẹn. Mo wò mo ní bàbá Alebiosu mo dẹ̀ ti rí wọn ti pẹ́ o. Ìgbà wọn rí bàbá yìí báyìí o. Ó kàn sọ sí mi níyè lánàá ni pé jẹ́ wọ́n á rí bàbá yìí. Torí àwọn bíi márùn-ún pè mí tán ní àwọn fẹ́ rí yín o. Àwọn ti rí yín ti pẹ́ o. Èmi tó ń wo fíìmù yín YouTube lórí máa ń wo àwọn eré yín tẹ́ bá ti wà ń bẹ̀ àti táwọn kan bá ti wà ń bẹ̀ máa ń wò dáadáa. Bọ́ẹ̀ máa ń sọ pé ó máa ṣàgùn. Máa dóògùn o. Ẹ fẹ́ rìn mí ń jàgín nìyẹn. Máa dàgùn o. Máa dóògùn o. Ẹ má dàwọ̀ bí o. Ilé Ọlọ́run ni bí wọ́n sẹ́yìn àbá dóògùn wo bí àwọn màlẹ́kà ni ọ̀mù. Mo wo fídíò yẹn ní àná lórí YouTube mò ń wò. Fíìmù yẹn ti wá pẹ́ gan-an. Ó ti pẹ́ gan-an. Ẹ tẹ́ fẹ́ nu fíìmù yẹn. Àti wọ́n pa ń ta lóko àwọn kí ni ajábàtà àbí nǹkan tá à ń wò ní tó fi yìnbọn pa lóru ẹ̀yin àtẹniyẹ wà ẹ̀yin àtàwọn ọmọ ẹ wá sọ fún àwọn yẹn pé wo àwọn ọmọ ló sùn yìí o. Tí wọ́n ń kanlẹ̀kùn lóru. tó fi ń kanlẹ̀kùn. ṣé wọ́n pa kárátà ìyàwó mi àti èmi náà síta. Àwọn wèrè kan báyìí. wọ́n pa tẹ̀yìn àtẹniyẹ jọ ń fèsì ẹ fẹ́ pa òun náà fẹ́ pa yín ẹ fẹ́ pa bẹ̀ àdílásì. Kárátà mi ló pa kì í sèmi. Kárátà yín ló pa kì í sẹ́yìn. Bó ti wá pa yín mo ní bàbá yìí mo ń rẹ́rìn mo ní bàbá Alebiosu yìí kárátà gidi ni wọ́n. Ọlọ́run ni. Kárátà gidi ni so àwọn ọmọ yẹn wá padà ráàánú gbà
torí ìyá kan báyìí padà gbà wọ́n ìyá kan gbénú gbó mo wo fíìmù yẹn mo ní àwọn eléyìí ó ti pẹ́ YouTube kan gbọ́ fún èmi kan wò èmi kan mo kàn ń jámọ̀ láti mo kàn ń jẹran mo kàn fíìmù yẹn gbé sí gbà tí mo ti wá rí yín mẹ́mú ní ẹ máa play ẹ lọ kẹ́lẹ́ mọ̀ kí mo wò dáadáa bàbá o afẹ́ ríra mo ń bọ̀. èèyàn mi kan fẹ́ bá yín sọ̀rọ̀. ẹ káàsán máa káàsán. ẹ ṣeun wa gan ni sà. Olúwa ló ṣe máa Olúwa ló ṣeun Ọlọ́run ni Ọlọ́run ni. bẹ́ẹ̀ ni wọ́n sọ bẹ́ẹ̀ fún mi wọ́n ti ń ṣe tipẹ́ mo kí wọn ọkùnrin ni wọ́n o ẹ má bá mi kí wọn o. bẹ́ẹ̀ ni mo dídí ló bọ́ọ̀lù mi ni. Ọlọ́run ti gba gbogbo ògo ó ti gba gbogbo ògo. màá sẹ́ẹ̀dì kí ni wọ́n ní kí báwọn sẹ́ẹ̀dì àgbàtì yín wọ́n ní báwọn sẹ́ẹ̀dì àgbàtì yín. ẹ ṣé mà ẹ ṣé God bless you mà ẹ ṣé o Ọlọ́run á bùkún yín. Ọya màá sẹ́ẹ̀ nọ́mbà yín sí wọn màá sẹ́ẹ̀ nọ́mbà wọn sí yín sìn màá sẹ́ẹ̀ nọ́mbà wọn sí yín sìn. Yes ma. Yeah. Àwọn alẹ́bí oṣù ẹ ra àánú gbà ṣe rí fíìmù yẹn gbà mo wo fíìmù mo ní bàbá yìí ń try ọkàn mi kan fún yín nìkan bàbá àwọn èèyàn mi kan wọ́n wá ń pè mí dáàdi ẹjọ́ àwọn fẹ́ sẹ́ǹdì nǹkan sí bàbá alẹ́bí oṣù mo ní lọ́wọ́ yìí ó dà màá bí màá ṣe pọ̀ ẹ fún mi lákàntì yín ẹjọ́ ń wọ bẹ̀ èmi lèmi fẹ́ fún yín lè mi fúnra mi so inú mi dùn. ó yá bá ń kàkáǹtì yín. 42 30 28 72 20 again. 42 30 28 72 20 Zenith. ẹ má disclose ni mo fún yín o ẹ má disclose ẹ o Adéwálé Michael Alẹ́bí Oṣù ẹ má bínú lóòótọ́ this time around mo reach gan bẹ̀tì fíìmù yẹn gbà tí mo fíìmù yẹn mo wá rántí bàbá Alẹ́bí Oṣù ẹ ti ṣoore fún wa rí àbẹ́yìn lẹ ṣoore fún mi irọ́ ẹ ti ṣoore fún wa rí ẹ̀yin lẹ ṣoore fún mi ẹ ti gbàgbé mi ní sọ ẹ̀yin lẹ ṣoore fún mi. ó ti lọ ẹ má bínú èmi lélẹ̀ òun ló lọ ẹ má bínú bàbá ẹjọ́ tó lọ ẹjọ́ irọ́ now ó láwọn èèyàn mi kan wọ́n ní ẹnìkan ní fóònù lákàntì yín sìn fún wọn àwọn bíi 15 ti pè mí àgbàlá inú àwọn dùn fún tẹ́ ṣe yìí o bẹ́ẹ̀ ṣe lẹ́fẹ́ rí wọn yìí inú àwọn dùn àwọn nílò àkáǹtì wọn personally àwọn mi mọ ìtẹ́jọ́ dapọ̀ mi mọ ìtẹ́jọ́ ṣe pọ̀ so àwọn nílò àkáǹtì wọn ẹ wọ́n á pè àwọn tó jẹ́ olólùfẹ́ mi tó jẹ́ olólùfẹ́ yín olólùfẹ́ mi àwọn ò mọ táwọn ti bá dé Alẹ́bí Oṣù àwọn tàbí ẹ̀sìn kan mo dẹ̀ gbọ́ pé torí bẹ́ẹ̀ ṣe ń bọ̀ mo rí gbà tí mọ́tò já yín tó já yín níwájú ṣọ́ọ̀ṣì mọ́tò èrò ẹ̀ṣẹ̀ tó já yín Alẹ́bí Oṣù ṣe mọ̀ pé lò mọ́tò ṣe é gbàgbọ́ àmì ò Jésù ṣe é gbàgbọ́ mo gbàgbọ́ ọkọ̀ ló kàn báyìí now you are a pastor bẹ́ẹ̀ni Ọlọ́run ni then number 2 ẹ sì ń ṣeré bẹ́ẹ̀ mo sì ń ṣeré ẹ sì ń ṣeré torí mo gbọ́gbọ́n ní kíní kalẹ̀ wà lánàá mo wà location lẹ̀ wà lánàá Ọlọ́run bless àjọ bàbá Alẹ́bí Oṣù ẹni wálẹ̀ mo appreciate yín gan mo appreciate yín gan ẹja kò lè mo appreciate yín fáwọn fíìmù tẹ máa ń ṣe ẹ ń try ṣẹlẹ̀ ẹ máa gbọ́ ṣẹlẹ̀ àwọn legend pọ̀ you are one of the legend ẹ̀yin tẹ́ mọ̀ ìbọn lẹ dúró yìí táwọn lè sọ pé ẹni tí mo sọ pé màá sáà bọ̀ ẹ bá bẹ̀rẹ̀ mọ́ ní ṣé Alẹ́bí Oṣù ní inú mi máa ń dùn Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ inú mi máa ń dùn ẹ̀bùn yẹn ò ní parí àmín Jésù ẹ máa tẹ̀síwájú àmín Jésù àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ mi ẹ pàkáǹtì yín fún wọn kí ẹ pè fún wọn ẹ pè fún wọn. account details mi Zenith ni ọ̀gá wa 42 42 30 30 28 28
72 20 Zenith Bank. Zenith Bank ni. Alebiosu. Adéwálé Michael Alebiosu. Adéwálé Michael Alebiosu. Baba Alebiosu. Mo fi Ọlọ́run bẹ̀ yín. Ẹ máa gbọ́, ẹ má pè mí pé n tí mo rí rè. Mo fi Ọlọ́run bẹ̀ yín. Bàbá yìí ṣe ń gbà yín náà. Bẹ́ẹ̀ ni. Ẹ má pè mí pé Àgbàlá mo máa rí iye báyìí. Èmi ti ṣe tèmi. Àwọn èèyàn mi bíi 1000 wọ́n á ṣe tiwọn. Ẹ lọ wò ó kílẹ̀ òní tó ṣe ní Saturday. Kí n dé tòní náà. 21 kílẹ̀ òní tó ṣọ àwọn èèyàn mi. Àwọn kájí fún mi náà. Àwọn èèyàn mi wọ́n á ṣe tiwọn mi. I don't know. You are loved. Ọlọ́run. Ẹ gbàgbé pé kíní kan incident kan ṣẹlẹ̀ lọ́wọ́. In tẹ́yìn ṣe fíìmù tẹ́yìn ṣe role tẹ́yìn play as a legend. A máa celebrate yín. I'm a pastor. A máa celebrate yín. Òṣèré ní ìránṣẹ́ náà dẹ̀ ní. A celebrate yín. Kì í ṣe gbà téèyàn bá kú. Náà wá celebrate yẹn. Jẹ́ wá lọ máa dáwọ́ fún wọn. No. A celebrate yín. Ẹ jọ̀ọ́ ẹ má pè mí. Bẹ́ẹ̀ ń bàbá iye tí mo rí rè ẹ jọ̀ọ́ ẹ má pè mí. Yìnyín kẹ́ni lè ṣe mí. Yìnyín kẹ́ni lè ṣe mí. Ẹ má pè mí. Ẹyin tí mo rí rè mí ní gbé. Ẹ má pè mí. Lémi àtẹ̀yìn máa pè mí. Lémi àtẹ̀yìn. Lémi àtẹ̀yìn. Mo rí nǹkan báyìí o. Àwọn Alebiosu. N bá dẹ̀ tún dórí afẹ́fẹ́ náà mo lè mọ̀ sọ. Àwọn Ọlọ́run àwọn èèyàn nífẹ̀ẹ́ yín. Àwọn èèyàn nífẹ̀ẹ́ yín. Kíní ni kíná pé ẹran ìfẹ́ ni kì í ṣe téèyàn bá ṣe ẹran ni ẹlòmíràn kan sọ pé this man I just love him ẹlòmíràn sọ pé this man I just hate him ṣẹ́rí ẹni ètè yẹn ẹni tó ètè yẹn ẹ mọ́ bu ẹni tó dẹ̀ láìkì ẹ náà kẹ́ẹ̀kì bá ṣe dá ayé nìyẹn bá ṣe dá ayé nìyẹn àwọn kan wá fẹ́ yín gan-an àwọn kan wá ní no I just hate him. N tó ń ṣẹlẹ̀ sẹ́yìn yẹn. Ẹ fi yẹn lẹ̀ bẹ́ẹ̀ wò bá a ṣe wálé yín nù bá a ṣe bá a lọ tá a fi kú nìyẹn kò sẹ́ni tó lè change ẹ̀ láyé yìí àwọn èèyàn kan wọ́n fẹ́ yẹn gan-an bẹ́ẹ̀ ṣe ń láti fíìmù yẹn ó dùn mọ́ wọn kan nú. Bẹ́ẹ̀ tí kò sí bójú ọ̀run ìṣẹ̀lẹ̀ funfun tó yóò dúdú díẹ̀ máa wà kò possible bẹ́ẹ̀ ṣe ń láti yẹn ó dùn mọ́ wọn kan nú àwọn kan dẹ̀ ní kí ni ṣe á dẹ̀ máa pariwo ariwo lẹ́lòmíì bí kíni pa ariwo náà rí bí ẹ ń pẹ́ ń pa bẹ́ẹ̀ tí ń ṣe máa ṣáàgùn máa ṣe lójú àwa kan dẹ̀ rèé a máa wò pé bàbá yìí ń try o so bàbá. ṣùgbọ́n lẹ́ ń sọ látàárọ̀ yìí. ẹ pẹ́ fún wa. èmi náà mo gbà ládùúgbò ogun ò ní borí yín. àmín. nítorí bíbélì sọ pé ó ní wọn á gbógun. àmín. ó ní ṣùgbọ́n wọn ò ní borí. àmín. mo sọ bí nǹkan àtìlójú ọlọ́run ipò ọlọ́run á gbé yín borí. ọlọ́run dẹ̀ ti gbé yín borí o. lẹ́yìn tó gún bá ṣẹ́ tán ìbùkún ló kù. ìbùkún yẹn ti dé tán. ìbùkún tiẹ̀ ti wá pọ̀ báyìí. kódà mo mọ̀ pé a ti pọ̀ ó ti ṣe máa pọ̀ sí. ó pọ̀. ó ṣe máa pọ̀ sí. ẹ ṣeun.